الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. أدعوك فون أولون أترى عليكم كاتي فون النبي محمد صلى الله عليه وسلم أدي أقبل دي sí ọmọ anabi Ádámà láti lè wá ṣe ìmọ̀nà ọmọ ẹ̀dá lọ síbi ntí ó dá yàtọ̀ sí nǹkan tí kò dá, láti lè wá ṣe àmọ̀nà ọmọ anabi Ádámà lọ sí ojú ọ̀nà èyí tí ń múni dọ́dọ̀ Ọlọ́run tí ń sọ ní di ẹrú rẹ̀ ní ìyà ayé àti ní gbangba alkiyama, tí a fi ń lórí ayé pẹ̀lú ìgbàgbọ́ àti iṣẹ́ rẹ̀, tí a fi ń bọ́ Ọlọ́run lẹ́ni tí Ọlọ́run ti yọ́nú sí, tí ń sọ di ẹrú aljanna. Anabi náà ni atọrọ àlékún kí àti ìgẹ̀ fún Ọlọ́run bá wa kí anabi àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà, àwọn tí wọ́n bá anabi lògbà àtàwọn tí wọ́n tún tẹ̀lé wọn tí wọ́n gbaṣẹ́ àtàwọn tí wọ́n tẹ̀lé wọn tí wọ́n gbaṣẹ́ títí fi di ọjọ́ ẹ̀san. Ọlọ́run bó bá ti ń kẹ́ wọn tó ń kẹ́ anabi tó ń kẹ́ gbogbo àwọn ẹni rẹ̀ tí a dárúkọ yìí, Ọlọ́run má yọ wá náà láìkẹ́. Atọrọ fún gbogbo àwọn afáìsìn tí wọ́n gbéṣẹ́ Ọlọ́run dání, tí wọ́n lapa lórí ilẹ̀, tí wọ́n tọ́ àwọn èèyàn sójú ọ̀nà, tí wọ́n pèpè sí ojú ọ̀nà òtítọ́, ojú ọ̀nà Islam, tí wọ́n ti lọ. Ọlọ́run kó bá wa yan, Ọlọ́run kó bá wa ṣìkẹ́ wọn, kó gbà wọ́n lẹ́rú. Àwọn àfáwà tí wọ́n ṣẹ́kù láyé tí wọ́n ń tọ́ wa, Ọlọ́run kí ó gbàdúrà tiwọn náà, kó san wọ́n lẹ́san táyé àti gbangba kìyàmà. Jàmá mùsùlùmí, halqa tòní èyí tí a mú wá fúnra wa lónìí, òun náà ní pàtàkì ọ̀rọ̀. Léyìí tí ọ̀rọ̀ tó já sí wípé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀rọ̀ gbọ́dọ̀ máa débẹ̀ tá fi máa tara wa jí, tá fi máa pera wa sákèsì, nítorí ìpeni sákèsì yìí àti ìtara wa jí yìí òun náà ni ó máa jẹ́ ìrànlọ́wọ́ fún wa tí a fi máa bọ́ lọ́wọ́ ṣètán tí kò ní jẹ́ ká rí nǹkan rẹ̀ ṣe. Mọ̀ọ́dún ìdánilẹ́kọ̀ọ́ tòní òun náà nípa ọ̀rọ̀ obìnrin kan inú àwọn obìnrin, ọ̀kan gbòógì èyí tó tóbi nínú àwọn obìnrin tó tóbi láyé, ọ̀kan pàtàkì tó lapa nínú àwọn obìnrin tí wọ́n lapa nínú ayé. Ṣé bí àwa náà ṣàìmọ̀ wípé Ọlọ́run ò gbéṣẹ́ rán ẹnìkan tó ju àwọn ọkùnrin lọ, àwọn ọkùnrin Ọlọ́run gbé iṣẹ́ rán. وما أرسلنا من رسول إلا رجالا نوحي إليه. Ọlọ́run ní àwọn ọkùnrin làwọn rán níṣẹ́. Al-Qur'an nìkan ni mo kà ó. Ọlọ́run ní àwọn ọkùnrin ni a rán níṣẹ́, ọkùnrin la rán níṣẹ́, a rán obìnrin. Maqama an-nubuwwa wa risala, ipò wípé ìjánabi Ọlọ́run àti ipò wípé àfiṣẹ́rán ni ní iṣẹ́ títọ́ Ọlọ́run, ipe ká pèpè sí ojú ọ̀nà tọ́lọ́run tí ẹ̀sìn Ọlọ́run, òun náà ni ipò tó pàtàkì jù. Eléyìí ni ipò tó tóbi jù nínú gbogbo ipò téèyàn máa ń ní láyé. Àwa fi eléyìí fi rán ẹnìkan, àgbé ẹnìkan dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ ní ànábì Ọlọ́run àyàfi ọkùnrin. Ló fi já sí pé inú àwọn tí wọ́n lapa jù láyé, àwọn ànábì Ọlọ́run làkọ́kọ́, àwọn náà ni wọ́n wà ní al-martabatul ula min at-ta'thir at-tarikhi al-insani. Àwọn ànábì Ọlọ́run ni wọ́n lapa jù láyé, àwọn ni wọ́n forí paálẹ̀ láyé, torí pé àwọn ni wọ́n gbé mẹ́sáàjì wá sílé ayé, ni wọ́n gbéṣẹ́ Ọlọ́run wá sílé ayé, ni wọ́n júwe ojú ọ̀nà fún àwọn ènìyàn. Tó bá wá rí bẹ́ẹ̀, ǹjẹ́ a rí nínú àwọn obìnrin láì jánábì wọn, láì jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, ǹjẹ́ ara nínú àwọn obìnrin tí wọ́n lapa nínú ayé bẹ́ẹ̀ ni? Àwọn obìnrin ń bẹ tí wọ́n lapa láyé, àti wípé gbogbo ọkùnrin tó lapa láyé kò ní ní rí ọkùnrin kan tó lapa láyé illa wara'u imra'a. Ní rí ọkùnrin kan tó tóbi, ma azuma rajulun wama asara rajulun min ta'sir illa wara'u imra'a. Ní rí ọkùnrin, ní rí obìnrin kan kó tóbi, ọkùnrin kan kó tóbi láyé, kó kàǹkà láyé, kó lapa inú ayé, tẹ́ ẹ bá wo ẹ̀yìn ẹ̀ obìnrin lẹ́rìí.
inú kókó jẹ́ ìyá rẹ̀ ló jẹ́ irinṣẹ́ gbòógì fún tó fi lápa inú kókó jẹ́ ìyàwó rẹ̀ àbí ọmọ rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọkùnrin kan ò ní ní nǹkan rẹ̀ ṣe láyé kó lápa nínú ayé kó dẹni má gbàgbé àyàfi kó já sí pé obìnrin kan ló wà lẹ́yìn ẹ̀. Ìdẹ́n eléyìí ó jẹ́ ká mọ̀ yìí pé àwọn obìnrin ń bẹ tí wọ́n lápa láyé. Kódà Al-Qur'ani júwe àwọn obìnrin tí wọ́n lápa láyé. Hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà júwe àwọn obìnrin tí wọ́n lápa láyé. Ìtàn ìgbésí ayé gangan ó júwe àwọn obìnrin tí wọ́n ṣe kíni tí wọ́n lápa nínú ayé. Inú àwọn obìnrin tí wọ́n wá lápa nínú ayé táyé ò lè gbàgbé wọn, títàn ò lè gbàgbé wọn, tọ́lọ́hun sọ nípa wọn. Òun náà ọ̀kan gbòógì nínú wọn iná ni ìdánilẹ́kọ̀ọ́ tòní tí a fẹ́ mú wá fún wa kí a tẹ́tí gbọ́ wa dáadáa nítorí pé fiha durusun wa ibra wa irshadatun wal wa'z. Wáàsí ń bẹ ńbẹ̀, ìtọ́nisọ́nà ń bẹ ńbẹ̀, àríwòye ń bẹ nínú ìtàn ara obìnrin pàtàkì tí a fẹ́ sọ nípa rẹ̀. Tálẹ́ntọ̀ òun náà ni Sayyidatu Maryam alayha salam, Sayyidatu Maryam alayha al-Battul alayha salam. Ọ̀rọ̀ ẹni tí a fẹ́ mú wá fún wa lónìí òun náà ni ọ̀rọ̀ ìyá wa Maryam ummu Nabiyyillahi Isa alayhi salam. Obìnrin pàtàkì, aṣíwájúbìnrin pàtàkì nínú ayé tó jẹ́ ìyá tó bí ànábì Ọlọ́run, tó tún bí ànábì Ọlọ́run. Ànábì Ọlọ́run wo ni òun náà ni Isa alayhi salam. Ànábì Isa alayhi salam tí Ọlọ́run gbé dìde ránṣẹ́ sí àwọn Bani Israel. Ànábì tí ó gbajúmọ̀ ni, ànábì tó wá sílé ayé tí ó wá fún wa ní ìròdùnú òjíṣẹ́ Ọlọ́run, aṣíwájú ànábì Adam tí ń jẹ́ ànábì wa Muhammad aṣíwájú gbogbo ọmọ ẹ̀dá pátá tí ń jẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìyá ńlá wa Maryam alayha salam ó lápa nínú ayé, ó forí parí lẹ̀, ó ní ìtàn tó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀, pàtàkì jùlọ tó júwe ọ̀nà tí èèyàn máa ń tọ̀ fún obìnrin láti jẹ́ obìnrin ire, láti jẹ́ obìnrin pàtàkì, láti jẹ́ obìnrin tí tóun náà padà dẹni má gbàgbé nínú ayé. Òun náà ni ìyá ńlá wa Maryam. Ìyá ńlá wa Maryam obìnrin kan ni tí Ọlọ́run ṣàlẹ́ṣà nínú àwọn obìnrin tọ́lọ́run ṣàlẹ́ṣà. Ọlọ́run sọ nínú Al-Qur'an inú suratu Ali Imran aya 42 wa idh qalatil malaikatu ya Maryam inna Allaha astafaki wa tahharaki wastafaki ala nisa'il alamin. Allah ní ìrà Nábì máa gbọ́ jẹ́ká panítàn fún ọ wa idh qalatil malaikatu ya Maryam, nígbà tí àwọn màláíkà tí wọ́n ń sọ fún Maryam níjọ́ náà lọ́hùn wípé ìrẹ Maryam inna Allaha istafaki, dájọ́jú Ọlọ́run ọba rẹ ti ṣà ọ́ lẹ́ṣà wa tahharaki, ó sì ti ṣe ọ́ lẹ́ni tí ó ṣàfọ̀mọ́ rẹ̀ wastafaki ala nisa'il alamin. Lásìkò tiẹ̀ yìí kò sírú ẹ̀ nínú obìnrin. Ọlọ́run ti ṣà ọ́ lẹ́ṣà, Ọlọ́run ti ṣà ọ́ lẹ́ṣà ní aṣíwájú gbogbo obìnrin tí ń bẹ lásìkò tiẹ̀ yìí. Nítorí bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀, ya Maryam, ìrẹ Maryam, uqnuti li rabbiki, dúró dédé fún Ọlọ́run ọba rẹ, juwọ́jú sẹ́lẹ̀ fún ọba rẹ, wasjudi, kírun fún Ọlọ́run ọba rẹ, foríbalẹ̀ fún Ọlọ́run ọba rẹ, warka'i ma'ar raki'in. Gbogbo ìgbà tí o bá ti fẹ́ máa ríra rẹ láàrin àwọn tí ń jọ́sìn fún Ọlọ́run ọba, máa ríra rẹ nínú àwọn tí ń ṣe kíni, tí ń jọ́sìn fún Ọlọ́run ọba rẹ. Ìyá ńlá wa Maryam òun náà ní ìtàn bí a ṣe bí, nítorí pé bàbá rẹ̀ Imran
ọ̀kan lára àwọn pàtàkì àwọn ẹrú Ọlọ́run pàtàkì tí ń mójútó ilé Ọlọ́run ní Baitul Maqdis, ọ̀kan náà àwọn pàtàkì tí ń mójútó ibẹ̀ tóun náà jẹ́ ẹni ẹ̀ṣà tó jẹ́ ẹni Ọlọ́run tó tí ó tọrọ lọ́dọ̀ Ọlọ́run tí wọ́n ń wọ́ ọ tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run tí ó jogún iṣẹ́ Ọlọ́run. nígbà tí ìyàwó rẹ̀ fẹ́ lóyún ó wá ń sọ fún Ọlọ́run ọba wípé Ọlọ́run o, ọmọ tó fún mi, ọmọ tí màá fi jọ́sìn fún rẹ̀ tí ó jogún iṣẹ́ Ọlọ́run ni kò fún mi. nígbà tí ìyàwó Imran fẹ́ bímọ ó wá bí obìnrin. Mariam wá ń sọ fọ́lọ́run pé ọkùnrin ni mo sì tọrọ. Ọlọ́run ní bẹ́ẹ̀ ni, ọkùnrin ló tọrọ mo fún ọ lóbìnrin, àmọ́ obìnrin ń bẹ ní obìnrin. walaysa dhakaru kal untha, ọkùnrin ó yàtọ̀ sí obìnrin, bẹ́ẹ̀ náà ni obìnrin yàtọ̀ sí ọkùnrin. àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ó padà gbà wípé èmi Ọlọ́run ọba tí mo fún ọ yìí ọmọ ni mo fún ọ. ìyá ńlá wa Mariam ṣe bí àwa náà rí wípé obìnrin kan ní ó fẹ́ ju ọkùnrin míì lọ, àti wípé ó ju ọkùnrin míì lọ nínú ìlápa nínú ayé. òun ni ìyá Ànábì Ìsá alayhi salatu wassalam. afẹ́ wa sọ fúnra wa makanatuha fil Islam, ìpàtàkì ipa wo ló kó nínú Islam, ipa wo ló kó nínú ìtàn ọmọ ènìyàn. àkọ́kọ́ a rí wípé ìyá ńlá wa Mariam alayhi salatu wassalam níbi ìpàtàkì, níbi pé kéèyàn nípò níwájú Ọlọ́run ọba, odidi súra kan tí ì ṣe súra kékeré, tí kìí ṣe súra ọláyà 5, oní àyà 6, oní àyà 10 rárá nínú Al-Qur'an. odidi súra odidi kan tó gùn dáadáa ni Ọlọ́run fi sọ̀rọ̀ Ànábì, ni Ọlọ́run ọba ló sọ̀kalẹ̀ pẹ̀lú orúkọ ìyá ńlá wa Mariam. Ọlọ́run ò sọ súra kankan nínú Al-Qur'an pẹ̀lú orúkọ ẹnìkan nínú àwọn obìnrin. laysa hunaka suratu imratin tusamma bi surati imratin muayyana fi kitabillahi subhanahu wa ta'ala illa hadhihi al-mar'a al-'azima. inú Al-Qur'an káwá sọ yí pé Ọlọ́run ọba ó sọ súra kankan nínú Al-Qur'an tá a mọ̀ sí súra obìnrin kan tó dárúkọ ẹ̀, kò sí nínú Al-Qur'an. súra kan ò sí tó dárúkọ, súra kan ò sí nínú Al-Qur'an tí ń jẹ́ súratu Khadija, ìyá ńlá wa Khadija tí ń jẹ́ ìyàwó òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam. súra kan ò sí nínú Al-Qur'an tí ń jẹ́ súratu Amina tí ń jẹ́ ìyá tó bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ náà ni kò sí súra kan nínú Al-Qur'an tí ó wá lórúkọ Fatimata bintu Rasulillah sallallahu alaihi wasallam. àmọ́ àrínà Al-Qur'an suratu Maryam, àrínà Al-Qur'an suratu Maryam alayhi salam. eléyìí àkọ́kọ́ nìyẹn, ẹ̀rí pàtàkì nìyẹn tàbí tí ń fi hàn wáyé pé ìyá ńlá wa Maryam ẹni tí ó tóbi ni. inú Al-Qur'an bákan náà, inú Al-Qur'an bákan náà, Al-Qur'an al-Karim tírà Ọlọ́run, àwọn ibi tọ́lọ́ gbé ti dárúkọ ìyá ńlá wa Maryam inú Al-Qur'an 34 fois 34 marra ذكر اسم مريم في كتاب الله سبحانه وتعالى. إن القرآن 34 fois lọ́lọ́run dárúkọ ìyá ńlá wa Maryam nínú Al-Qur'an. 34 fois inú súra ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run gbé dárúkọ ìyá ńlá wa Maryam nínú Al-Qur'an. eléyìí náà fi hàn wáyé pé Ọlọ́run ọba ó pàtàkì ìyá ńlá wa Maryam púpọ̀. ìyá ńlá wa Maryam bákan náà makfulatun min qibalillahi subhanahu wa ta'ala. ìyá ńlá wa Maryam Ọlọ́run ọba ló gba títọ́ rẹ̀ tọ́, ọ̀fúnra Ọlọ́run ló mójútó títọ́ ìyá ńlá wa Maryam.
eléyìí ń bẹ nínú al-Qur'an nínú suratu Ali Imran ibi tí Ọlọ́run bá fi sọ fún ayé pé dhalika min anba'il ghaybi nuhihi ilayk ìrẹ́ anabi Muhammad àwọn ọ̀rọ̀ kan bẹ tí kò ṣojú ẹ àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ tí kò ṣojú rẹ tí a máa pa níta fún ẹ nítorí wípé wa ma kunta ladayhim idh yulquna aqlamahum ayyuhum yakfulu Maryam ó síbẹ̀ níjọ́ náà lọ́hùn níjọ́ tí àwọn alu Imran tí wọ́n ń díje wọ́n díje láàrin ara wọn tí wọ́n ń ṣakọ́lá mú wọn jọ torí pé jọ́nà lọ́hùn ẹni tí wọ́n bá fẹ́ ṣe nǹkan tí wọ́n bá fẹ́ wo pé ta ni ó fẹ́ ta lọ ẹni tó tọ́ láti ṣe nǹkan náà wọ́n kọ́lá mú wọn jọ tí wọ́n fi ṣe kíni tí wọ́n ti fi ṣe kúrò ẹni tí kúrò rẹ̀ bá jáde òun ló fẹ́ ṣe nǹkan náà. Allah wọn pa ní tàfà níbi Muhammad sallallahu alaihi wa sallam yìí pé àwọn Ali Imran wọ́n fẹ́ wo pé ta lẹni tí yóò tọ́jú Maryam ọ̀dà èmi ní ọ̀tọ̀ èmi ní ó mójútó wọ́n wá dákọ́lá mú wọn jọ láti jásí wípé ẹni tí kọ́lá mú rẹ̀ bá jáde ẹni tí gèǹgé tiẹ̀ bá jáde walladhi yatakaffala bi Maryam bi kafalati Maryam alayha salam Allah ní Ànábì ò sí mbẹ́jọ́ Ọlọ́run à ń pa nítọ̀ fún ọ nígbà tí wọ́n ń kó kọ́lá mú wọn jọ wípé talẹ́ntì ọ̀tọ̀ Maryam talẹ́ntì ọ̀tọ̀ wa ma kunta ladayhim idh yakhtasimun ó sí mbẹ́ nígbà tí wọ́n ṣe ń fàfà láàrin ra wọn. Àmọ́ tó ti bẹ́ẹ̀ náà Ọlọ́run fún rẹ̀ ló mójútó títọ́ Maryam tí Malaika Jibril ìmọ̀ ń lọ sọ̀kalẹ̀ lọ bá Maryam níbi tí ó gbé wà tó jìnnà sí àwọn èèyàn rẹ̀ tí ó lọ bọ́ sí ibì kan orí òkè kan makanan sharkiya ibi tí tó jìnnà sí àwọn aráalé ẹ̀ tí ó lọ farapamọ́ síbi kan wa tafarragat bil ibada tí ń jọ́sìn fún Ọlọ́run ọba rẹ̀ níbẹ̀ ibẹ̀ ni Malaika Jibril ti máa ń wá bá tí máa ń mú jíjẹ mú wá fún títí nígbà tó yá tó dàgbà ó fi ilé lẹ̀ ó fa àwọn fámílì ẹ̀ lẹ̀ ó lọ bọ́ sí ìyẹn nígbà tí Jibril ni máa ń mú jíjẹ mú wá bá nígbà tí ó wà ní kékeré nígbà tó wá dàgbà Malaika Jibril lọ́tọ̀ nígbà tó wá dàgbà ó jìnnà sí àwọn aráalé rẹ̀ ó jìnnà sí àwọn fámílì rẹ̀ nítorí kó lè mójútó títọ́ Ọlọ́run ọba Adẹ́dàá subhanahu wa ta'ala tó ti bẹ́ẹ̀ náà Malaika Jibril máa wá ń ba níbi tí ó gbé lọ farapamọ́ sí ìmọ̀ sọ fún pé ya Maryam inna Allah yubashiruki bi kalimatin minhu ismuhu al-masihu Isa ibn Maryam wajihan fi dunya wal akhirah wa min al-muqarrabin. Malaika Jibril máa ń sọ̀kalẹ̀ lọ bá Maryam níbi tí ó gbé wà tí máa ń sọ fún wípé inna Allah yubashiruki Ọlọ́run ní kí n sọ fún ọ wípé wàá bímọ kan Ọlọ́run ní kí n fún ọ ní ìròdùnú bi kalimatin minhu Ọlọ́run ní kí n fún ọ ní ìròdùnú gbólóhùn kan látọ̀dọ̀ rẹ̀ gbólóhùn yìí yóò máa jẹ́ al-Masih Isa ibn Maryam wajihan fi dunya wàá bí lọ́mọ sílé ayé yóò máa jẹ́ ọmọ ẹni abiyì nínú ayé láyé bíbáyà àti ní al-Qiyama wa min al-muqarrabin yóò sì padà jẹ́ ẹni tí ó súnmọ́ ni yóò padà jẹ́ ẹni ẹ̀ṣà nínú ẹ̀dá Ọlọ́run. Maryam ó ń gbọ́rọ̀ ìjọ náà lọ́hùn ó ń rí wípé irú ọ̀rọ̀ wo leléyìí ṣe bẹ́ẹ̀ tó bá lọ́kọ ní máa ń bímọ èwo ni tèmi ti jẹ́ tí màá wá bímọ láì lọ́kọ níbo mo ti fẹ́ kó eléyìí náà fi hàn wá wípé Maryam ń kọ́ ẹni ẹ̀ṣà látọ̀dọ̀ Ọlọ́run ni ẹni ẹ̀ṣà ni Maryam látọ̀dọ̀ Ọlọ́run ọba nítorí Ọlọ́run ní ìrẹ́ Maryam àwa fúnra wa náà la ṣàfọ̀mọ́ rẹ̀ àwa fúnra wa la ṣà ọ́ lẹ́ṣà láàrin àwọn obìnrin nítorí pé Maryam ó dìde ní kékeré lẹ́ni tí ó paramọ́ lẹ́ni tó fọramára tí ó sì lámojú kúrò ó lámojú kúrò púpọ̀ jù láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀. Maryam imratun afifatun sharifa Maryam jẹ́ obìnrin tí ó fọramára ó sì tẹ́jú rẹ̀ lẹ̀
ó sì paramọ́ púpọ̀ jù ó sì wá jẹ́ ẹni tí gbogbo eléyìí náà ló sọ di ẹni tó ga láàrin àwọn obìnrin. ọlọ́run ọba nígbà tí ọlọ́run ń ròyìn àwọn obìnrin rẹ̀ inú al-Qur'an ọlọ́run sọ yìí pé wa Maryam ibnata Imran allati ahsanat farjaha fanafakhna fiha min ruhina wa saddaqat bi kalimati rabbiha wa kutubi wa kanat minal qanitin. nígbà tí ọlọ́run ń ròyìn àwọn obìnrin rẹ̀ tí wọ́n jẹ́ obìnrin àlìjẹ́nà tí wọ́n jẹ́ àwọn obìnrin tí wọ́n pàṣẹ fún àwọn obìnrin nínú ayé nínú àwọn obìnrin rere tí wọ́n ń lapa ari láyé Allah ni wa Maryam ibnata Imran. bẹ́ẹ̀ náà ni Maryam ibnata Imran ọmọ Imran allati ahsanat farjaha eléyìí tí ó ṣọ́ abẹ́ rẹ̀ fanafakhna fihi min ruhina Allah ní ibi ṣíṣọ́ abẹ́ rẹ̀ yìí ibẹ̀ ni àwa Ọlọ́run ọba la fi fẹ́ mẹ́sí lára látọ̀dọ̀ wa ẹ̀mí ta fẹ́ sí lára yìí ipe kun fayakun iná ló di anabi Isa alayhi salatu wa salam tó sì bí lọ́mọ wa saddaqat bi kalimati rabbiha wa kutubi. Maryam ó ṣòtítọ́ pẹ̀lú Ọlọ́run ọba rẹ̀ ó fara mára ó lámójú kúrò ó ṣọ́ abẹ́ rẹ̀ ó sì ṣe òdodo ó tẹ̀lé ọ̀ṣẹ́ Ọlọ́run ọba rẹ̀ ó sì tẹ̀lé tírà Ọlọ́run ọba rẹ̀ tí ń jẹ́ at-Tawrat wal-Injil wa kanat minal qanitin. Maryam ó ń bẹ lẹ́nu àwọn ẹrú rẹ̀ tí wọ́n dúró déédéé fọ́lọ́run. eléyìí ni Ọlọ́run fi ròyìn Maryam tí àṣẹ gbogbo obìnrin tó bá fẹ́ jẹ́ ní gíga tó bá fẹ́ jẹ́ ní ire láyé tóun náà bá fẹ́ ní ipò lọ́dọ̀ Ọlọ́run ọba dẹ́dà tó bá fẹ́ jẹ́ ẹni tọ́lọ́run yọ́nú sí ẹni tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tó bá fẹ́ lapari láyé àwọn ìròyìn tí Al-Qur'ani kà sára ìyá ńlá wa Maryam yìí iná la gbọ́dọ̀ rí lọ́dọ̀ orú obìnrin bẹ́ẹ̀ lọ́gbọ́dọ̀ ṣàdáni. àkọ́kọ́ òun náà ni ṣíṣọ́ abẹ́ ẹni. ẹlẹ́ẹ̀kejì kéèyàn ṣòtítọ́ kó ṣòdodo pẹ̀lú Ọlọ́run ọba kó tẹ̀lé àṣẹ Ọlọ́run. ẹlẹ́ẹ̀kẹta kéèyàn pàtàkì ara ẹ̀ kí ọmọ máa jẹ́ ẹnìkan tí ó máa rò pọ̀ mọ́ gbogbo ènìyàn kó jẹ́ nìkan tí yóò ní àṣàjẹ tó bá fẹ́ yàn ọ̀rẹ́ ẹni ire ni kó yàn lọ́rẹ̀ẹ́ tó bá fẹ́ yẹn tí ó máa bá rìn ẹni ire ni kó bá rìn tó bá fẹ́ súnmọ́ nìkan ẹni ire ni kó máa súnmọ́. gbogbo àwọn eléyìí ní ìròyìn tí máa ń sọ ẹni di gíga lọ́kùnrin àti ní obìnrin tóbìnrin ló wá pàtàkì jù. eléyìí ni tọ́lọ̀ ń fi ròyìn ìyá ńlá wa Maryam. ìyá ńlá wa Maryam inú tí ó tún sọ dẹni gíga láyé òun náà tún ni tí a tún rí ní Al-Qur'an tálùkùránì tún fi ròyìn rẹ̀. Al-Qur'ani ròyìn ìyá ńlá wa Maryam púpọ̀ léyìí tí ó sọ nípa bó ṣe tó. inú àwọn nǹkan tá a tún fi ròyìn ẹ̀ òun náà ni kéèyàn tún ní àmójúkò kéèyàn ní àfaradà kó ní sùúrù tó pọ̀ nígbà tádàwó bá dé. nítorí ìjọ náà lọ́hùn tí ìyá ńlá wa Maryam tí ó ta kété fún àwọn èèyàn rẹ̀ tó fi wọn lẹ̀ tó lọ bọ́ síbi kàtí jọ́sìn fọlọ́hùn ibẹ̀ ni Jibrilu ti wá bá ní àwòrán ọmọ ènìyàn láti lè wá mú àṣẹ Ọlọ́run ṣẹ ló fẹ́ atẹ́gùn sí nínú Kaaba rẹ̀ ló fi di oyún Ànábì Isa alayhi salatu wassalam. nígbà tí oyún bẹ̀rẹ̀ sí jáde ó jẹ́ nǹkan ìmọ̀ ó jẹ́ nǹkan tó bá ìyá ńlá wa Maryam ní òjijì nítorí pé n ta mà nínú ayé òun náà ni wípé obìnrin tó bá lọ́kọ tí wọ́n bá jọ sunrun ọmọ èyí náà ni máa ń lóyún ni máa ń bímọ. ìyá ńlá wa Maryam ó rí oyún àkọ́kọ́ Jibril sọ fún yín pé wọ́n ní kí n sọ fún wọn pé wàá bímọ ó sì fẹ́ atẹ́gùn sí lára nínú àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run ọba sínú Kaaba rẹ̀ ló bá doyún. nígbà tó yún bẹ̀rẹ̀ sí développé tó bẹ̀rẹ̀ sí jáde ó jẹ́ nǹkan ìmọ̀ ó kó ìbànújẹ́ àti kí ni mo rí yìí kí ni mo kàn yìí ó kó eléyìí sí ọkàn fún ìyá ńlá wa Maryam débi wípé ń sọ ọjọ́ náà lọ wípé ìrọ̀lọ́wọ́n
laytani mittu qabla hadha kí ni kì bá ti dáa jù báwo ni kì bá ti dáa jù kí n tiẹ̀ ti kú kí ijọ́ ìní tó pé wa kuntu nasiyan mansiya kí n ti dẹni ìgbàgbé ẹ̀rí nítorí pé ó di ìrònú eléyìí odidi àdánwò ni odidi mùsíbà ni àmọ́ Ọlọ́run fẹ́ fi eléyìí tọ́lọ́run ṣe fún ìyá ńlá wa Maryam Ọlọ́run fẹ́ fi ṣe àpèjúwe kan lórí ilẹ̀ ni wípé kò sí nǹkan tẹ́mi Ọlọ́run bá ò lè ṣe bí mo ṣe máa ń fún èèyàn lọ́mọ bí mo ṣe lè fún èèyàn lọ́mọ láàrin kí wọ́n sun oorun ọmọ pọ̀ bẹ́ẹ̀ náà ni mo lè fún èèyàn lọ́mọ mo sì lè fóbìnrin lọ́mọ láì ṣe kíni láì lóyún rárá mo sì lè fún obìnrin lọ́mọ láì súnmọ́ ọkùnrin eléyìí tó ṣẹlẹ̀ ní fún ìyá ńlá wa Maryam aleyhi salam à ń bọ̀ wá. asalaamualeykum warahmatulahi wabarakatu ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawala adáwọ̀pẹ́ fún Ọlọ́run ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad ẹgẹ́ bí ọ̀rọ̀ tí a ń bá bọ̀ ìyá ńlá wa Maryam aleyhi salam tí ń jẹ́ ìyá ńlá wa nínú àwọn ìyá ńlá wa tí nínú àwọn obìnrin rẹ̀ tí wọ́n lápa lórí ilẹ̀ Ọlọ́run ìtàn rẹ̀ náà ni à ń pa fúnra wa kí pàtàkì jùlọ kí àwọn obìnrin wa lọ́mọ wa láwọn àbúrò wa láwọn ẹ̀gbọ́n wa àtàwọn ìyá wa kí wọ́n bá lè kọ́ṣe lára wa ìyá kí wọ́n bá lè kọ́ṣe eré lára rẹ̀ kí wọ́n bá lè mú gbogbo àwọn ìwà rẹ̀ àtàwọn ìṣesí tí ó fi dẹni pàtàkì tó fi dẹni gíga tó fi nípò lọ́dọ̀ Ọlọ́run Ọba kí wọ́n bá lè mú ní àtàrà rẹ̀ kó lè máa jẹ́ exemplaire fún wa ni a fi mú ìtàn yìí wá sí ayé ìyá ńlá wa Maryam lílóyún Ànábì Ìsá jọ́nà lọ́hùn ó jẹ́ àdánwò fún ó jẹ́ kinní kan tí ó jẹ́ èèmà nǹkan tí kò rírí àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà sabarat wa tahammalat ó ṣe sùúrù ó ṣe sùúrù ó darí ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run wípé tó Ọlọ́run Ọba o ìwọ ló fi mí ṣe eléyìí jẹ́ kí gbẹ̀yìn ẹ̀ kó dáa fún mi nígbà tí ó fi bímọ ó bí Ànábì Ìsá alayhi salatu wa salam ìyá ńlá wa Maryam ó ṣe sùúrù kò padà sílé lọ́dọ̀ àwọn aráalé rẹ̀ nítorí pé ó ti mọ̀ yí pé tóun bá lọ sílé kí lòun fẹ́ lọ sọ tí wọ́n bá bí òun lọ́rọ̀ kí lòun fẹ́ lọ sọ ló bá fi lọ sí orí òkè kan ní Palestine jọ́nà lọ́hùn ó wá fi lọ sí orí òkè kan ló lọ bọ́ sí ibẹ̀ ó wà ń bẹ̀ pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run Ọba nítorí pé Ọlọ́run Ọba ò fi í lẹ̀ pẹ̀lú àṣẹ ní ọ̀dọ̀ Ọlọ́run Ọba ó wà níbi tó gbé wà yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba Allah ni wa qarri ayna wà níbi tó gbé wà yìí kó máa bẹ ńbẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú lábẹ́ àṣẹ lábẹ́ ààbò títí ọba adẹ́dà ìyá ńlá wa Maryam bẹ́ẹ̀ kò rí ẹnìkan òun nìkan ló wà ń bẹ̀ àmọ́ Ọlọ́run Ọba rẹ̀ ò fílẹ̀ ó ṣe sùúrù ó sì láfaradà abẹ́ igi dàbínù tí ó bọ́ sí Ọlọ́run wá ránṣẹ́ sí yí pé kí ó gbọ̀n igi náà torí pé ìgbéyàn bá wà mí kan ebi ọ̀pá yóò ní bùkátà sí oúnjẹ yóò sì ní bùkátà sí nǹkan tó fẹ́ mu láti fi pọ̀ǹgbẹ yóò sì ní bùkátà sí nǹkan tó fẹ́ jẹ láti lè fi ṣe kíni láti lè fi pa ebi. Allah ní Maryam igi tí ó jókòó sábẹ́ rẹ̀ yẹn gbọ̀n igi náà tó bá ti gbọ̀n yóò ṣe kíni àwọn èso orí rẹ̀ yóò jábọ́ kó wá jẹ nínú igi náà kò sì mu ní inú àǹfààní lára igi náà. ìyá ńlá wa Maryam ó gbọ̀n igi yìí àwọn èso orí rẹ̀ jábọ́ ó jẹ ó mu ní abẹ́ igi yìí. eléyìí ẹ̀kọ́ tí a mú mẹ́ òun náà ni wípé tí ẹ bá wà níbì kan ó ní láti ṣe àwọn ìgbìyànjú kan látara àwọn ìgbìyànjú tó bá ṣe yìí
ìní Ọlọ́run ti mú gbígbàdúrà wá fún ibẹ̀ Ọlọ́run ti mú gbígbàdúrà wá. náà ìyálẹ̀ wa Maryam ó ṣe sùúrù lórí àdánwò tí Ọlọ́run mú wá àti wípé kí tẹ́ ṣe àdánwò ó kàn mú fọ́tò àdánwò wá ni ó bímọ ló fi bí Nabiyullahi Isa alayhi salatu wassalam kó tó di wípé àwọn ará ilé rẹ̀ wá rí ibi tí wọ́n wá padà wá rí ibi tó gbé wà. Ọlọ́run ti sọ fún yín pé tí wọ́n bá ti rí ọ tí wọ́n ń béèrè lọ́dọ̀ rẹ̀ pé bológun ti rọmọ sáti nàka sí ọmọ tí ó bí tó bá ti nàka sí ọmọ tó bí fúnra ẹ̀ ní ó máa dá wọn lóhùn. nígbà tí àwọn ará ilé rẹ̀ wá rí wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí banújẹ́ wípé ẹ wo ọmọ yìí ìbológun ti lọ rí ìwà panṣágà ìbológun ti lọ rí ìwà àgbèrè nítorí pé gbogbo àwọn aráalé Imran olùsìn Ọlọ́run ni wọ́n iṣẹ́ Ọlọ́run ni wọ́n jogún lọ́dọ̀ àwọn tí wọ́n bí wọn. wọ́n wá ń jẹ́ kàyéfì fún wọn wọ́n ń jẹ́ ìmọ̀ fún wọn yìí pé Maryam ìbológun ti lọ rí ọmọ. nígbà tí wọ́n rí wọ́n banújẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ó wá ń sọ fún wọn pé òun ò lè ó wá ń tọ́ka sí ọmọ tí ó bí tó wà lórí ìtẹ́ ó wá ń tọ́ka sí ọmọ náà. ibẹ̀ ni wọ́n wá ń sọ fún wípé à ń bá ọ sọ̀rọ̀ èyí tó fi fún wa lésì ọ dákẹ́ òun ò wá níran ó wá ń tọ́ka sí ọmọ ṣé ọmọ òpóǹlò ṣé ńgbà tí wọ́n wà bí ọmọ yìí ṣe wà yìí ṣé ìwọ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà ohun tí wọ́n fẹ́ rí ni pé ọmọ tí ó wà lórí ìtẹ́bẹ̀ sí sọ ọ̀rọ̀ fún wọn tí ń júwe ààrẹ ibi tí àwọn aráalé Imran gbé ti ṣe ìmọ̀ yẹn pé tọ́ èèmọ̀ tún lélẹ́yìí tí Ọlọ́run tún ṣe fún wa nínú ìran wa. ibẹ̀ ni Ànábì Isa alayhi salatu wassalam ló bẹ̀ sí sọ lórí ìtẹ́ wípé èmi tẹ́ ń wò yìí ẹrú Ọlọ́run ọba ni mí ẹrú Ọlọ́run ọba ni mí àtàní al-kitab tí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí lára ẹrú Ọlọ́run tọ́lọ́run fẹ́ gbé dìde tó fẹ́ fún tírà ni mí. wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya lókùngbà tí n bá ti ń bẹ láyé ọba mi ti sọ fún mi wípé ẹni tí ó gbénu dúró tí ó pe àwọn èèyàn sí as-salat tí ó sì pe àwọn èèyàn sí az-zakat tèmi náà sì máa kírun tí máa yọ zaka fọ́lọ́run lókùngbà tí n bá ti ń bẹ ní ayé. bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹni tí Ọlọ́run fẹ́ gbé dìde ní ànábì rẹ̀ ní mí tọ́lọ́run fẹ́ rán mi níṣẹ́. bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹni tí ó fẹ́ jẹ́ ọmọ rẹ̀ fún ìyá tó bí mi ìyá mi tó bí mi ní mí ẹ̀rí. wa barran bi walidati ntí ànábì yẹn sáà yín sọ fún ọjọ́ náà pé wa barran bi walidati kò sọ pé bàbá torí pé kò ní bàbá. lára àwọn àríṣe ìmọ̀ alukur'ani nìyẹn Allahu akbar tí ń tọ́ka wípé tírà Ọlọ́run ni òun ni wa barran bi walidati màá sì padà jẹ́ ọmọ rẹ̀ tí ń gbọ́ tí màá jẹ́ ọmọ rẹ̀ fún ìyá mi fún tani fún ìyá mi ẹ̀rí màá padà jẹ́ ọmọ rẹ̀ fún ìyá mi. nta fẹ́ lò ní wípé àwọn aráalé Imran wọ́n ṣe ìmọ̀ púpọ̀ lára ìyá ńlá wa Maryam alayhi salatu wassalam tí ó nírú àfaradà yìí ó ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin àti oríṣiríṣi àwọn àdánwò ibi tí ọ̀rọ̀ rẹ̀ padà já sí nìyẹn eléyìí tí fi ń tọ́ka wípé ìyá ńlá wa Maryam ńkọ́ obìnrin àwòkọ́ lára àwọn obìnrin exemplaire àwòkọ́ṣe tí obìnrin tó bá fẹ́ di gíga láyé tóun náà bá fẹ́ dẹni pàtàkì láyé tóun náà fẹ́ lápárí láyé tó láti wòkọ́ṣe. Maryam min afdal nisa'il alamin wa min afdal nisa'i ahli janna. ìyá ńlá wa Maryam lára àwọn obìnrin rere
inú ọgbà aljanna ni ìyá ńlá wa Maryam lára àwọn obìnrin rere tó lápá rẹ̀ inú àwọn obìnrin àgbáyé inú gbogbo àwọn obìnrin àgbáyé ni nítorí pé bí gbogbo báwọn obìnrin ṣe wà láyé látàyé àná dòní títí lọ fi di ọ̀la tálíkì àmọ́ fi dé tí táyé bá ti ń jáyé iná àlá ni ọmọbìnrin ọmọ wáyé sí láti máa rí àwọn ẹ̀ṣà nínú obìnrin àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà inú àwọn àwàlìyá àti obìnrin lánàá títí fi dòní lọ di ọ̀la títí fi di ọ̀kìyàmà àwọn kan iná ni wọ́n jẹ́ aṣíwájú fún wọn tí wọ́n jẹ́ ẹni ọlá láàrin àwọn obìnrin inú gbogbo obìnrin àgbáyé ọ̀dọ̀ tani ti rí eléyìí ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam náà ti rí eléyìí Ànábì ń sọ inú èyí tí ó lálàáfíà látọ̀dọ̀ rẹ̀ Ànábì ní hasbuka min nisa'il alamin Ànábì ní ó tó fún ọ inú àwọn obìnrin ayé hasbuka min nisa'il alamin ó tó fún ọ inú àwọn obìnrin ayé inú àwọn obìnrin àgbáyé Maryam bint Imran àkọ́kọ́ Maryam ọmọ Imran wa Khadijatu bintu Khuwaylid àti ìyá ńlá wa Khadijatu bintu Khuwaylid àti dani àti Fatima bintu Muhammad àti Fatima ọmọ Muhammad wa Asiya imra'atu Fir'aun wa Asiyatu bintu Mazahim imra'atu Fir'aun àti Asiya obìnrin Fir'aun ìyàwó Fir'aun nàìjíríà lọ́hùn allati amanat bi rabbiha tí sì ń jẹ́ zawjatan li Fir'aun at-taghi tí ń jẹ́ ìyàwó tí ó sì ṣẹ̀mí lábẹ́ pòkí ọlọ́run kan tá a mọ̀ sí Fir'aun tóun náà lápá láyé inú àwọn ọmọ náà. hadith yìí fi hàn wá yí pé àwọn obìnrin àgbáyé àwọn gbogbo obìnrin ayé àwọn aṣíwájú wọn àwọn náà ni Maryam bintu Imran àti ìyá ńlá wa Khadijatu bintu Khuwaylid àti Fatimata bintu Muhammad àti Asiyatu bintu Mazahim imratu Fir'aun. Àrílẹ̀yìn kà nínú rìwáyà kan inú ẹgbàwá mi Ànábì ní khayru nisa'il alamin l'Ànábì ló ń bẹ àwọn obìnrin rí inú àwọn obìnrin àgbáyé Ànábì wá ka àwọn obìnrin márùn yìí ni pé àwọn obìnrin rí inú gbogbo obìnrin àgbáyé tó lápá láyé táà náà bá sì wo ìtàn ọmọ Ànábì Ádámù á rí i pé àwọn obìnrin tí hadith mẹ́nubà yìí àwọn náà ni wọ́n lápá jù nínú ayé ó tún kù bọ́fẹ́ bọ́já sí pé ó tẹ̀ tó kù àwọn kan àmọ́ àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wọn inú àwọn obìnrin tí wọ́n lápá láyé iná ìlàwọ̀ etí àkà yìí. min afdal nisa'i ahli janna inú ọgbà àlìjánná àwọn obìnrin tí wọ́n fẹ́ darí ibẹ̀ àwọn obìnrin ọgbà àlìjánná inú àwọn obìnrin tí wọ́n fẹ́ darí ọgbà àlìjánná inú àwọn obìnrin eré tí wọ́n jẹ́ aṣíwájú nínú ọgbà àlìjánná Ànábì ní ìyá ńlá wa Maryam ń bẹ nínú wọn. nínú ẹgbà wa kan látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam lẹ́yìn tó lálàáfíà Ànábì ní afdalu nisa'i ahli janna àwọn tí fi ń lọ́lá jù ní àwọn obìnrin ọgbà àlìjánná Khadijatu bintu Khuwaylid àkọ́kọ́ ni ìyàwó mi àgbà Khadijatu bintu Khuwaylid àti Fatima bintu Muhammad àti ọmọ mi Fatima àti Maryam bintu Imran àti Maryam ọmọ Imran ìyá ńlá wa tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wa Asiyatu bintu Mazahim imratu Fir'aun àti Asiya obìnrin rẹ̀ ni tí ń jẹ́ ìyàwó Fir'aun. náà hadithi méjèèjì yìí ó fi hàn wáyé pé pàtàkì nìyá ńlá wa Maryam alayhi salam pàtàkì nìyá ńlá wa Maryam alayhi salam débi wípé Ànábì tún tọ́ka rẹ̀ Ànábì ṣe kíni ó tún tọ́ka rẹ̀ táwọn náà bá sì wo àwọn Bani Israel
wọ́n pàtàkì ìyá ńlá wa Maryam púpọ̀. Wọ́n pàtàkì ìyá ńlá wa Maryam nítorí wípé òun ló bí ànábì Ọlọ́run Isa alayhi salatu wassalam. Nínú ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam tánàbí ti fi sọ̀rọ̀ ìyá ńlá wa Maryam. Ànábì ní kamula min ar-rijali kathir. Ànábì ní nínú àwọn ọkùnrin, àwọn gbòógì ọkùnrin tí wọ́n pé láyé, kathir mélòó la fẹ́ kà? Ó ti pọ̀ jù. Àwọn ọkùnrin tí wọ́n jẹ́ pàtàkì nínú ọkùnrin, tí wọ́n jẹ́ akọgun nínú ọkùnrin, tí wọ́n lapa nínú ayé, kathir. walam yakmulu min an-nisa'i illa Maryam bint Imran. Àmọ́ tí a bá fẹ́ ka àwọn obìnrin tí wọ́n pé, tí wọ́n lólé ayé lẹ́ni pípé, tí wọ́n lólé ayé lẹ́ni pàtàkì, ó níye nínú àwọn obìnrin. walam yakmulu min an-nisa'i illa Maryam bint Imran wa Asiyatu bint Mazahim imratu Fir'aun. Àmọ́ àwọn nínú àwọn obìnrin tí wọ́n lápá rí láyé tí wọ́n sì pé lóbìnrin, àkọ́kọ́ àrí Maryam, àrí ìyá ńlá wa Maryam ọmọ Imran, a sì rí Asiyatu imratu Fir'aun, ìyàwó tọ́ọ̀gì nìpòkìrì tí a mọ̀ sí Fir'aun. Ngbàtà ni mi fẹ́ parí hadithi Ànábì wa ni wa fadlu Aishata bayna an-nisa ka fadlu sarid ala sa'iri at-ta'am, ka fadlu sarid ala sa'iri at-ta'am. Ànábì ni àmọ́ ọlá ìyá ńlá wa Aisha, àjùlọ ìyá ńlá wa Aisha láàrin àwọn obìnrin ẹlẹgbẹ́ rẹ̀, ó dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún oúnjẹ kan tá ń pè ní serid láàrin àwọn oúnjẹ serid yìí inú àwọn oúnjẹ pàtàkì lọ́dọ̀ àwọn Lárúbáwá ni, inú àwọn oúnjẹ tó pàtàkì lọ́dọ̀ àwọn Lárúbáwá tó já sí wípé wájú ló wà nínú oúnjẹ. Báwa náà ṣe ní pàtàkì nínú oúnjẹ lọ́dọ̀ wa ń bí báyìí, ìbẹ́ẹ̀ náà làwọn náà ní, báwa náà ṣe ní àwọn oúnjẹ oríṣiríṣi, àmọ́ tí agbọ́lá fóúnjẹ kan ju ọ̀kan lọ, ìbẹ́ẹ̀ náà ni sẹ̀ríìdì yìí jẹ́ lára àwọn oúnjẹ tí àwọn Lárúbáwá tí wọ́n pàtàkì rẹ̀ púpọ̀ jù, tí wọ́n pàtàkì rẹ̀ púpọ̀. Ẹran ni wọ́n fi máa ń ṣe, wọ́n pàtàkì ẹ̀ láàrin àwọn oúnjẹ. Ànábì ní àmọ́ àjùlọ ìyá ńlá wa Aisha láàrin àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ó dà gẹ́gẹ́ bí àjùlọ oúnjẹ sẹ̀ríìdì láàrin àwọn ìran oúnjẹ tí Lárúbáwá tó máa ń jẹ ni. Ìtí hadithi ń kọ́ wa ní wípé àwọn obìnrin tí a mẹ́nubà yìí, Maryam bint Imran àti ìyá ńlá wa Asiya ìyàwó Fir'aun àti ìyá ńlá wa Aisha, àwọn náà tún jẹ́ obìnrin kan pàtàkì nínú àwọn obìnrin tí ó pé tí wọ́n sì lápa nínú ayé. Inú ipò tí ń bẹ fún ìyá ńlá wa Maryam, òun náà ni wípé ìyá ńlá wa Maryam ó jẹ́ obìnrin kan tó yẹ sí pé lam yamussuha ash-shaytan, àṣetánì kò dé ọ̀dọ̀, àṣetánì ò lápá lára rẹ̀ rí, àṣetánì ò fọwọ́ bà rí. Ó jẹ́ obìnrin kan tí àṣetánì ò ṣe kíni, tí kò fọwọ́ bà rí. Ìyá ńlá wa Maryam ó jẹ́ obìnrin kan tí ṣètọ́n kò fọwọ́ bà rí. Ànábì wa mọ̀lágbé ti rí eléyìí, Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni ó ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa. Ànábì ní kullu bani Adam yat'anu shaytan. Ànábì ní gbogbo ọmọ Ànábì Adam pátápátá kò sí ẹnìkan tó mẹ́rí bọ́ tí ṣètọ́nù ṣe kíni, tí kò fọwọ́ bà. Àyàfi ìyá ńlá wa Maryam ó wà nínú àwọn àti ṣètọ́nù ṣe kíni, tí kò fi ọwọ́ fi bà. Eléyìí ó wà nínú nǹkan tí ó sọ ìyá ńlá wa Maryam di ẹni pàtàkì
ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. ìyá lọ́wọ́ Maryam kò rí ogun ṣètọ́nù òdọ́dọ̀ rẹ̀ kò fọ́ bá rí, kò sì fọ́ bá ọmọ tí ó wà nínú rẹ̀ tí máa ń jẹ́ Isa alayhi salatu wassalam títí ó fi bímọ yìí. náà ìyá lọ́wọ́ Maryam nínú pàtàkì rẹ̀ nínú ayé ó jẹ́ obìnrin kan tó já sí pé obìnrin tí nadhru maqbul nìyẹn ni wípé ẹnìkan ni ó jẹ́ ọmọ kan tí a tọrọ lọ́dọ̀ Ọlọ́run tá a sì lérí fọ́lọ́run wípé Ọlọ́run o mo tọrọ ọmọ lọ́dọ̀ rẹ tó bá sì fún mi lọ́mọ náà tiẹ̀ náà lọ́mọ náà fẹ́ ṣe, ọmọ náà ò ní ṣe nǹkan míì, tiẹ̀ náà ni ọmọ náà fẹ́ ṣe. ó jẹ́ nadhru maqbul, ó jẹ́ ìbẹ́lọ́hun kan, ìlérí kan tí Ọlọ́run tẹ́wọ́ gbà lọ́dọ̀ ẹrú rẹ̀ Imran, nítorí pé Imran níjọ́ náà lọ́hùn ó ń tọrọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run ni. ó wá sọ wípé Ọlọ́run ọba o tó bá lè fún mi lọ́mọ màá fi ọmọ náà fi jọ́sìn fún ẹ. fataqabbalaha rabbuha biqabulin hasanin wa anbataha nabatan hasana. alukur'ani ní Imran ó tọ ọmọ lọ́dọ̀ Ọlọ́run ó sì lérí fọ́lọ́run, Ọlọ́run sì tẹ́wọ́ gbà, Ọlọ́run sì wá ṣe Maryam ní ẹni àtẹ́wọ́gbà. ó ṣe ní ẹni àtẹ́wọ́gbà, ó sì wá ṣe ní ọmọ rẹ̀, ó mójútó títí ó fi dàgbà. Ọlọ́run tó wá ṣe rìnyáyà rẹ̀, Ọlọ́run wá ṣọ́ títí ó fi mú ọmọ rẹ̀, ẹrú rẹ̀, ànábì jáde láti ara rẹ̀. eléyìí fi hàn wá pàtàkì ipò ìyá wa Maryam lórí ilẹ̀. Maryam ya'tiha rizquha ragadan min kulli fi kulli waqtin wa fi kulli hinin. ìyá wa Maryam ǹjẹ́ náà lọ́hùn gẹ́gẹ́ bí ohun tí a sọ kọjá lọ pé fúnra Ọlọ́run náà ló gba títọ́ Maryam tí Ọlọ́run pa nítàn fún tí Ọlọ́run bá ń pa nítàn fún Ànábì wa Muhammad wípé ó sì ń bẹ̀ ń jẹ́ lọ́hùn níjọ́ tí àwọn ará ilé Imran tí wọ́n ń díje láàrin ara wọn wípé ta ni ó tọ́ Maryam. gèǹgé kọ́lámù Ànábì Zakariya iná ló jáde, òun ni ìmá mú oúnjẹ lọ bá Maryam nígbà tí ó wà ní ọmọ tí wọ́n ń tọ́ lọ́wọ́. Maryam arziki rẹ̀ wá ń ba níbi tó gbé wà ní. Ànábì Zakariya ní máa mú nǹkan ní lọ́ba, àmọ́ kóhun tó mú oúnjẹ débẹ̀, tó bá débẹ̀ oúnjẹ tó mú dání ó fa amára ni yóò ti bá jíjẹ mú mu lọ́dọ̀ Maryam, tí máa ń ṣèmọ̀ wípé kí ni ń ṣẹlẹ̀. وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا. gèǹgé Nabiyullah Zakariya ló jáde níjọ́ náà lọ́wọ́, àmọ́ tó ti bẹ́ẹ̀ náà kí Zakariya tó mú oúnjẹ débẹ̀ yóò ti bá gbogbo nǹkan lọ́dọ̀ Maryam tí sì nínú ibi tí ó gbé wà nínú mihrab. ó wá ńgbà tí ó wá ṣe èèmọ̀ yìí títí ó mú mára títí ó wá díjọ́ kan wá ń bí wípé ya Maryam anna laki hada ń bọ̀ pé ti ń rí eléyìí. wọ́n ní kí n máa mú jíjẹ mú wá fún ọ kí n tó débí ìní débí àti kí n ti bá gbogbo nǹkan lọ́dọ̀ rẹ̀ ní jíjẹ mú ń bọ̀ pé ti ń rí eléyìí. qalat huwa min indillah, Ọlọ́run ọba ní mú wá fún mi, Ọlọ́run ọba ní mú wá fún. inna Allaha yarzuqu man yasha bighairi hisab. ṣé bí Ọlọ́run ọba lọ́ba tí máa ń ṣe ìjẹ́ ẹ̀mú fún ẹni tí ó bá fẹ́ láì ló ń kà. ìdán àṣé gbogbo ẹni tí ó bá ti rin ọ̀nà títọ́ lọ́hùn man salaka tariqa ta'a, gbogbo ẹni tó bá ti rin ọ̀nà títọ́ lọ́hùn ọba tó dúró déédéé fọ́lọ́hùn ọba yasilu ila makani rafi' yóò padà dé ipò tó ga. gbogbo ẹni tí ó bá di ní ọ̀nà ẹ̀ṣẹ̀ tariqal ma'asi
tó rin ọ̀nà ẹ̀ṣẹ̀ ọ̀nà ká máa ṣe ń tọ́lọ́hun ò fẹ́, kò síbi tẹ́ńtọ̀ ń lọ tó ju bí ìparun lọ. ẹ̀kọ́ pọ̀ lára ìyá ńlá wa Mariam púpọ̀ tí ó fi hàn wáyé pé ẹni pàtàkì ni ìyá ńlá wa Mariam. àwọn ẹ̀kọ́ tí a fẹ́ wá ní àwọn bàṣọ́kà, àwọn ẹ̀kọ́ tá a fẹ́ wá rí mbẹ̀ tí a fẹ́ sunlé fún àwọn obìnrin wa níyàwó wa, láwọn ọmọ wa, àti ní àwọn ìyá wa, àti gbogbo àwọn obìnrin mùsùlùmí, òun náà ni eléyìí. àkọ́kọ́, obìnrin ó láti jẹ́ alámòjú tó bá fẹ́ dẹni gíga, tó bá fẹ́ dẹrú re lọ́dọ̀ Ọlọ́run, tó bá fẹ́ rí gbígbàdúrà láyé bíbà yìí, ó fẹ́ rí tọ́lọ́run ṣe láyé, tí ó lólé ayé ìfọ̀kànbalẹ̀, ilé ayé ìgbàgbọ́ àti iṣẹ́ rere, tí ó sì lọ bọ́lọ́run pẹ̀lú al-iman. àyàfi kí ó mú àwọn ẹ̀kọ́ tí a fẹ́ kà yìí lára ìtàn ìyá ńlá wa Mariam. àkọ́kọ́ mbẹ̀ òun náà ni wípé ihsanul farj, obìnrin láti jẹ́ ẹnìkan tí al-iffa wa ihsanul farj, obìnrin láti jẹ́ ẹnìkan tí ó lámójúkò, tí ó sì faramára, yóò sì ṣọ́ abẹ́ rẹ̀. obìnrin láti jẹ́ ẹnìkan tí ó máa tẹ̀lé tọ́lọ́hun, gbogbo nǹkan tọ́lọ́hun bá ní kéèyàn máa ṣe, obìnrin láti lè máa ṣe. gbogbo nǹkan tọ́lọ́hun bá ní kéèyàn jìnà sí, obìnrin ó jìnà sí. obìnrin ó ní tìjú, obìnrin ó sì jẹ́ nìkan tó yẹ sí pé yóò jìnà tẹ̀sítẹ́nìbò anil ikhtilat, yóò jìnà sí obìnrin ní yóò jìnà, yóò máa dá wà, yóò sì máa gbélé púpọ̀, yóò sì máa jáde lọ, yóò máa jáde láwọn ìjáde tó nítumọ̀, tí kìí ṣe pé kásá máa lọ ká máa bọ̀. ìyẹn ó jẹ́ méjì. ẹlẹ́kẹta, obìnrin ó láti jẹ́ tí ó ṣọ́ ojú, tí ó sì ṣọ́ ẹnu, yóò dẹ ojú rẹ̀, yóò sì ṣọ́ ẹnu rẹ̀, yóò sì máa bo òwò ẹ̀, yóò sì máa bo àṣírí ara rẹ̀. obìnrin láti jẹ́ nìkan tó yẹ sí pé tó bá fẹ́ kọ̀wọ̀, yóò kọ́wọ́ ẹni ire tí ó lékún nínú ìgbàgbọ́, tó bá fẹ́ bá rìn, yóò bá ẹni tó bẹ̀rù Ọlọ́run rìn, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn ẹ̀kọ́ yìí ní bẹ lára àwọn obìnrin rẹ̀ dáàkà yìí, pàtàkì lọ ìyá ńlá wa Mariam bintu Imran alayhi salam tí a mú ìtàn ẹ̀ wá fún wa. àwa náà rí i pé tọ́lọ́hun tí n tó gbogbo àwọn kan dáàkà yìí, iná Ọlọ́run fi ròyìn ẹ̀, Ọlọ́run fi ṣàlẹ́ṣà ló fi gbé e ga. kí Ọlọ́run ọba kí ó gba àdúrà ẹnì kọ̀ọ̀kan wa, àyìn obìnrin wa, kọ́lọ́hun kó bá wa ṣọ́ yín, kó bá wa pàkíyèsí yín, kó sì ṣe ẹ̀yin náà lẹ́ni ire tí ẹ rí ipò tó ga lọ́dọ̀ Ọlọ́run ọba. abẹ́lẹ́ wọn bá fún àwọn afá wa, àwọn olùkọ́ wa gbà, àwọn dòkítọ́rù wa tí wọ́n ń darí ètò yìí, àjíǹde àláfíà ara kọ́lọ́hun kó bá wa ṣe fún wọn. gbogbo eléyìí tí wọ́n ṣe kọ́lọ́hun kó bá wa san wọ́n lẹ́san. àtọ̀rọ̀ fún àwọn ọlọ́lá wa alhaji Yakub, alhaji wa Abdul Fattah, àti gbogbo àwọn tí wọ́n tún wà pẹ̀lú wọn, tó já sí pé àwọn náà nínáwó ni wọ́n nára tíṣẹ́ Ọlọ́run yìí fi ń lọ, táwọn ẹrú Ọlọ́run, àwọn mùsùlùmí, tí wọ́n fi ń gbọ́ onírànrà ẹ̀kọ́ nínú àwòrán yìí. abẹ́lẹ́ wọn bá fún wọn, àrísìkí wọn ọlọ́mọdé jóná. gbogbo nǹkan tí wọ́n fi ń tọ́ Ọlọ́run kọ́lọ́run kó ṣe fún wọn, kí wọ́n rẹ̀ san ẹgbà láyé, kí wọ́n jẹ́ nu ìyọ́nú ẹni rẹ̀ níwájú Ọlọ́run ọba àdédà. subhanaka rabbana wa bihamdik, nashhadu an la ilaha illa anta, nastaghfiruka wa natubu ilayk. subhana rabbika rabbil izzati amma yasifun, wa salamun ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Allahu akbar, Allahu akbar, Allahu akbar. La ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar. Walillah